You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you.
lọ nínú àdúrà ìlú mẹ́ta. Ní àkọ́kọ́ ọkùnrin ń bọ agbàdúrà wọn ni sínú ẹ̀bá ní lọ́wọ́lọ́wọ́ yìí àti lórí gbogbo èyí tí ṣe ìdílé náà tó lè lọ fi sílẹ̀. Ìgbà tẹ́lẹ̀ pé tí ṣe màmá wa Mọ́nà Celestia Tẹ̀dùdáyé ó bá gbàdúrà fún ìṣẹ́gun àtàbí lọ́nà nípa bá rí gbogbo tó fẹ́ dìde ní ìrìnàjò yìí ó gbà kó tẹ̀lé gbogbo náà bá kí àbọ̀ lọ́rùn tó dájú. Wọ́n fi ìrìnàjò ọjọ́ ní àtúnṣe ọ̀la tó ń bọ̀ àti tó ń bọ̀ ó fi lé ọwọ́ Ọlọ́run tó yẹ kó gbà tó tó ẹ má ṣe ní ìdíwọ́ tàbí ìdíwọ́ kankan kí àbọ̀ lọ́rùn tó dájú. Nígbà tí ẹnìkan tó ṣe bàbá wa most superior evangelist Samuel Padà wọ́n gba gbàdúrà wọ́n agbára àti ìbùkún èyí tá a mú ìrìnàjò yìí tó fi máa yọ sí rere nígbà tó sọ̀kalẹ̀ fún wa nínú ìrìnàjò yìí kí ayọ̀ ńlá kó sọ̀kalẹ̀ wá kí àánú ńlá kó jọba àgbẹ̀. Jésù Kristi Michael mímọ́ Ọlọ́run tó pọ̀ nígbà àtàgbàrà agbẹ́ọ̀gá ayìn ológo fún orí ọ̀fẹ́ àkókò yìí àdúpẹ́ wípé ìwọ Ọlọ́run ó wà láàyè sílẹ̀ o kò yípo padà àdúpẹ́ wípé ṣáájú àkókò yìí o ò jẹ́ kí ibi tó ṣẹlẹ̀ ní ọjọ́ òní o tún mú ọjọ́ òní o jẹ́ kó wá sí ìmúṣẹ o ò jẹ́ kí ìdíwọ́ ìdènà kó dá ọjọ́ òní dúró a máa yàn ọ̀rùn gba ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba ẹ̀yìn wa àdúpẹ́ lórí ìdílé náà Ọlọ́run pé àwọn ọmọ olókùú ò jẹ́ kí wọ́n ṣáájú arúgbó wọn ṣùgbọ́n ó jẹ́ kí wọ́n kẹ́yìn arúgbó wọn àyìnyàn fún orí ọ̀fẹ́ tó fi fún wọn ọ̀run gba ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba ẹ̀yìn wa Ọlọ́run má jẹ̀mú afúnpolówó ọlọ́ọ̀la ìlọ́wọ́ ṣíwájú àti ẹ̀yìn àkókò yìí ọ̀run gba ìṣàkóso ẹ̀mí mọ́ ìwọ la fẹ́ rí láàrin wa wàá rìn láàrin wa ohun gbogbo tá a ṣe ọ̀run yá gba ìṣàkóso orí ọ̀fẹ́ agbára rẹ èyí tá a fi ṣe gbogbo ní ìrọ̀rùn tí ó fi já sí ayọ̀ ọ̀run yá yọ̀ǹda rẹ̀ fún wa Jésù Kristi wá rìn láàrin wa má fi wá sílẹ̀ o àìpẹ́ ti gbọ́dọ̀ lọ wa Jésù Kristi Olúwa wa. Mímọ́ Olúwa Ọlọ́run olú ìjọ mímọ́ àwọn ọmọ rẹ dúpẹ́ yìí lọ́gbà gbẹ̀yìngà ṣe é lọ́ba nítorí pé èyí lọ lọ́rùn wa a dúpẹ́ nítorí pé bá a ṣe ń pè yín bẹ́ẹ̀ lẹ́ ń jẹ́ wa bàbá a dúpẹ́ fún ọjọ́ òní wípé ẹ jẹ́ kó di rádaràda mọ́ wa lọ́wọ́ bàbá gbọ́ ọpẹ́ wa. Ǹjẹ́ a fi ọpẹ́ yìí a fi ń tọrọ a fi ń bẹ̀bẹ̀ fún ìṣẹ́gun ńlá ní orúkọ Jésù Olúwa ṣẹ́gun fún wa. Gbogbo ibikíbi tí ogun ti lè fẹ́ dìde fún nípa ti òkú yìí ní orúkọ Jésù Olúwa ṣẹ́ láṣẹ wọlé. Bàbá àwọn ọmọ ọlọ́kùnrin náà wọ́n máa rin ìrìn àjò láti ìkọ̀sẹ̀ kan sí ìkejì ní orúkọ Jésù Olúwa jẹ́ kí wọ́n rin àrìn yè. Ohun ìkọ̀sẹ̀ má jò ṣẹlẹ̀ sí wọn. Bàbá mímí ìyè rẹ sí wọn. Olúwa ràn wọ́n lọ́wọ́. Ààbò rẹ tó dájú tó nípa ní orúkọ Jésù Olúwa dáàbò wọ́n. Lẹ́yìn ìgbésẹ̀ màmá yìí ní orúkọ Jésù aburú má jò ṣẹlẹ̀ sí wọn. Ìbànújẹ́ má jò ṣẹlẹ̀ sí wọn. Bàbá ẹkún àsọ̀rìn má jò ṣẹlẹ̀ sí wọn. Bàbá gbogbo owó tí wọ́n ná ní orúkọ Jésù Olúwa pọ̀pọ̀rọ́pọ̀ fún wọn. Ṣàlọ́dẹ ṣàlọ́ọ̀bù lórí ẹ̀mí wọn. Lẹ́yìn òkú inú orúkọ Jésù Olúwa jẹ́ kí wọ́n gbé gbọ́ ọpẹ́. Ràn wọ́n lọ́wọ́ Olúwa. Má fi ìdílé yìí sílẹ̀ o. Má kọ̀ wọ́n sílẹ̀. Ogun àkúfà ní orúkọ Jésù Olúwa má jò ó ṣẹlẹ̀. Bàbá rántí àwọn ọmọ rẹ sí rere.
Fi wọ́n sí ọgbọ́n. Kí wọ́n lè máa yìn, kí wọ́n lè máa gbé yín ga. Jésù Olúwa wa. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, Ọlọ́run ayọ̀ wa, a tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ Jésù gba ọpẹ́ wa. Orí àwọn ọmọ màmá yìí ẹ jẹ́ kó ṣẹ̀yìn wọn. Bàbá gba ọpẹ́ wa. Ọba àwọn ọba Ọlọ́run àwọn Ọlọ́run gba ìyìn wa. A ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà. Gbogbo bá ó ṣe rìn láti sísìnyí lọ di ọ̀la, ìdààmú wàhálà ó kéré má jà rí. Ọba àwọn ọba má jà rí ibi. Gbogbo àwọn ènìyàn tó dé bíbá ìyàtọ̀ tó tún wá lọ́la lórúkọ Jésù pa àlọ́ àti àbọ̀ wa mọ́. Búburú kan kó má ṣògbó lò wá. Mo gbàdúrà lórúkọ Jésù bí àwọn ọmọ màmá yìí ṣe gbẹ̀yìn màmá náà jẹ́ kọ́mọ rere ó gbẹ̀yìn gbogbo wa Ọlọ́run. Ẹ jẹ́ ó dára fún wa káfà yọ̀ padà lọlé. Jésù alágbàwé.